ilẹ̀ Yorùbá ò lè lajú lẹ̀ nígbà tí pòfẹ́sọ̀ kan jáde tó ní àwọn kèfèrí ní ẹ̀kọ́ àwọn kèfèrí ni wọ́n ti bọnú Islamic religious knowledge tí ìbá ti pé wọ́n fẹ́ dá wàhálà wọ́n fẹ́ dá fìtínà kalẹ̀ kí ló lè mú kí wọ́n dé lójijì kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ iṣẹ́ táwọn èèyàn ti ṣe ẹ̀yin mùsùlùmí mo fẹ́ kẹ́ ronú sọ̀rọ̀ yìí o eléyìí sọ̀rọ̀ pé láwọn kan bá láwọn jà a gbọ́dọ̀ sọ heritage wa tùrọ́ọ̀sù wa ogún wa a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ dáàbòbò kí ló dún gbogbo àwọn mùsùlùmí ayé òun náà ni àṣàyọrọ òun náà ni Islam. ẹ̀rù bà wá inú ń kọ wá nílẹ̀ Yorùbá torí pé ní gbogbo bí tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ láyé tàwhídì yìí tó jẹ́ mẹ́ta lọ́kàn yìí òun ni wọ́n ń lò láti lè fi ta ẹ̀jẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wọn sílẹ̀. wọ́n ní ìpèníjà ńláńlá kan fún àwọn ọmọ ìyá wa as-salafiyya al-wahhabiyya. ìpèníjà náà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá wa mùsùlùmí ni wọ́n àmọ́ laysu min ahli sunnah wal jama'ah tó bá já sí wípé ní bí wọ́n ti ń pera wọn nìyẹn. àwọn máa ń fàsìkò yìí sọ fún wa pé ní àwọn òní ahli sunnah wal jama'ah. àwọn ahli sunnah wal jama'ah àwọn ni Asha'ira, àwọn ni Maturidiyya, àwọn ni Fudala'u al-Hanabila, àwọn ni ahlu tasawuf. ìdí tí wọ́n fi ń jẹ́ ahlu sunnah wal jama'ah a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ bí àsìkò bá ti ń tẹ̀léra wọn lọ. àwọn ahlu sunnah wal jama'ah a ní àwọn masadiru sharia, àwọn ọ̀nà tá a máa ń gbà mú ìdájọ́ ẹ̀sìn. àkọ́kọ́ òun náà ni al-kitab which is èyí tó jásí pé ní al-Qur'an. ẹlẹ́ẹ̀kejì òun náà ni as-sunnatu as-sahihah, àdí súnà yìí tó lálàáfíà. ìṣe gbogbo súnà tó ń pè súnà lálẹ́ fi ti sọ́dọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam súnà tó lálàáfíà. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-qiyas, ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-ijma', ìpanupọ̀ ìpaẹnupọ̀ gbogbo àwọn umma sójú kan. mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni àwa ahlu sunnah wal jama'ah là ń fi ń ṣe ibùmújáde ètò òfin Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí wa. ó wá ṣe ní láàánú pé láwọn kan wá kóra wọn jọ wọ́n dé lọ́wọ́ gbẹ̀yìn ọwọ́ gbẹ̀yìn tí wọ́n dé yìí wọ́n ní kíyàs àwọn ò nílò, ìjìmáù àwọn ò nílò, ìdáhùn olóò náà ni pé ní alikitabu wa sunna, alikitabu wa sunna. fine àwọn atajá ahlu sunnah wal jama'ah kí gbogbo kíyàsù náà yóò lọ lórí ìtẹ́ ẹ bá fẹ́ fi wọn nǹkan ẹ fi wọ́n lórí kí ní bẹnu Qur'an ni ẹ dẹ̀ fi wọ́n pẹ̀lú hadith Ànábì Muhammad. wọ́n ní méjì wọn àwọn atajá ahlu sunnah wal jama'ah a ní àwọn ìmáàmù mẹ́rin, a ní Maliki, a ní Hanafi, a ní Shafi'i, a ní Hanbali. àwọn ahlu sunnah wal jama'ah ni ó wá sí ní láàánú wípé èyí tó ga jù nínú ẹ̀sìn Islam wa òun náà ni akida, òun náà ni tawhid. gbogbo àwọn ànábì Ọlọ́run sọ́lọ́run tọ́lọ́run rán níṣẹ́ tawhid Ọlọ́run fi rán wọn níṣẹ́, ìmọ̀ Ọlọ́run lọ́kan. gbogbo ń tá fẹ́ sọ nípa tawhid Ọlọ́run parí ẹ̀ sínú suratul Ikhlas láti bẹ̀rẹ̀ dópin. bọ̀tílẹ́ni ànábì sallallahu alaihi wasallam tí Ọlọ́run fi Kùránì rán kò pariwo kankan fún wa tó ju tawhid lọ. bọ̀tílẹ́ni nínú súnà nínú àdísì Ànábì Muhammad sallallahu alaihi wasallam àríkà nínú àdísì wípé ní man ahdasa fi amrina hadha, ẹni ó bá dáadáa lẹ̀ tó bá introduce nǹkan míì ma laysa fi amruna táà lọ́wọ́ ń bẹ̀ táà sẹ́wọ́ ò sí ń bẹ̀ asẹ́ tání àti Ànábì Muhammad tọ́lọ́wọ́n bó pàṣẹ rẹ̀ fa huwa raddun á dá padà fún. wa kullu bid'atin dalalah, gbogbo tí má sì ń jẹ́ àdádálẹ̀ ọ̀nà ànú ni. wa kullu dalalatin fin-nar. mọ̀fúnmọ̀ àwọn ẹni táwọn yìí àwọn ò gbà wípé bídíà méjì ní bẹ, bídíà ní bídíà ń jẹ́. orí agbẹ́rin rẹ̀ náà ni mo fi fẹ́ mú orí agbẹ́rin àgbọ́yé wọn o ni mo fi fẹ́ mú ìpèníjà yìí wá. àwárí bẹ́ẹ̀ ìyẹn ni wípé èyíkéyìí ẹ̀sìn èyíkéyìí tún ọba ti ṣe táà ti rí àyà fún al-Qur'an tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé rẹ̀ fún wa tí wọn ò sì ṣe lójú rẹ̀ bídíà ni. ọ̀rọ̀ àkídà ó wá kọjá bẹ́ẹ̀. challenge mi lélẹ́yìí. gbogbo àwa tá ń jẹ́ ahlu sunnah wal jama'ah gbogbo wa pátá lágbà yí pé ní tawhid kò pé méjì kò sì pé mẹ́ta, tawhid kan náà ni. tó bá ti lọ ọgbọ́lọ́ngbó náà ni. ààrí nínú àdísì kan tó lálàáfíà àbí tí ò lálàáfíà tá Nábì pín tawhid sí mẹ́ta. ààrí àyá al-Qur'ani tó pín tawhid sí mẹ́ta. tawhid kan tawhid náà ni. tó bá wá rí bẹ́ẹ̀ tawhid kan yìí òun wá ní gbogbo àwa tá a jẹ́ ahlu sunnah tí population wa jẹ́ bí 1,900,000,000 98 or 99% mùsùlùmí ayé ni tawhid yìí ni wọ́n nígbàgbọ́ sí, kìí ṣe tawhid mẹ́ta lọ́kan.
èwo ní tawhid mẹ́ta lọ́kan ẹ máa yá wa nínú Islam. Kí ló fa ìpèníjà yìí? Ẹ̀rù ń bà wá, inú ń kọ wá nílẹ̀ Yorùbá torí pé ní gbogbo ibi tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ láyé, tawhid yìí tó jẹ́ mẹ́ta lọ́kan yìí òun ni wọ́n ń lò láti lè fi ta ẹ̀jẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wọn sílẹ̀. ìtí ń kó wá lóminú nìyẹn. mo fi wá pé gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ sàlàfíà wàhábíyà, tí gbogbo ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú tawhid mẹ́ta lọ́kan yìí, sàlàfíà wàhábíyà ni. ìdí rẹ̀ yìí kán mú fún mi, kán sọ fún mi ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú Al-Qur'an tó pín tawhid sí mẹ́ta, ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sunnatu sahiha tó pín tawhid sí mẹ́ta. Táàbá wá rí tánàbí ò pín tawhid, táwọn sahaba ò pín tawhid, àwọn tabi'un tí wọn ò pín tawhid, àwọn as-salasatul qurun al-mufaddala, àwọn 300 àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó tó tẹ̀lé wọn, táàrí kankan nínú wọn tó pín tawhid. ọgọ́rùn ọdún kẹrin ààrí nínú wọn tó pín tawhid, ọgọ́rùn ọdún karùn-ún ààrí nínú wọn tó pín tawhid, ọgọ́rùn ọdún kẹfà ààrí nínú wọn tó pín tawhid. Ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn, èwo ni sálàfù tí wọ́n ń rí fáà sí nínú àwọn tó pé àwọn ọgọ́rùn ọdún mẹ́ta ẹni sálàfù. Gbogbo àgbà tó kọjá gbọ́n mẹ́ta àwọn kì í ṣe sálàfù. àwọn náà yìí ṣe sálàfù. Abul Hasan al-Ash'ari nínú sálàfù ló wà. Wọ́n bí ní 260 ó kú ní 324. 260 ìjìríyà ó ti kó sínú ọgọ́rùn ọdún kẹta ẹlẹ́ẹ̀kẹta. Abul Mansur al-Maturidi ó ti kú, òun náà kú muhasiru lòun pẹ̀lú Abul Hasan al-Ash'ari. tó a bá ń dákọ̀ sálàfù, Maliki nínú sálàfù ló wà, Ambali nínú sálàfù ló wà, Shafi nínú sálàfù ló wà, Abu Hanifa nínú sálàfù ló wà. Èwo nínú wọn ló pín tawhid sí mẹ́ta? Tawhid yìí òun wà ní tawhid. Kódà nínú àwọn tírà míì níbi tí ọṣẹ́ ti sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí, wọ́n pe tawhid ní tawhid tó wà bloody, tawhid qabilun lid-dima, tawhid tó yẹ pé ní ìmọ̀ gbẹ̀jẹ̀ ni. Kí nìdí tí fi gbẹ̀jẹ̀? kí ni tawhid mẹ́ta tí mo ń sọ yìí? Tawhid rububiyya, tawhid uluhiyya, tawhid asma'i wa sifat. Tawhid rububiyya, wọ́n nígbàgbọ́ gbogbo bí tí mùsùlùmí ti gbógun ti mùsùlùmí ẹgbẹ́ ní gbogbo ayé ní nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án sísìn, lẹ́pẹ̀jọ ọgọ́rùn ọdún mẹ́fà àbọ́gọ́rùn ọdún méje sísìn, tán ti gbógun ti ra wọn láyé tó pé mùsùlùmí kojú mùsùlùmí tán fi para wọn. Orí tawhid yìí ló pilẹ̀ rẹ̀. Tawhid yìí torí pé ní wọ́n gbà yí pé ní ẹni tó bá ní tawhid rububiyya kò sí yàtọ̀ láàrin òun pẹ̀lú kùfàrù Quraysh, àwọn kèfèrí Quraysh tí wọ́n gbógun tànàbì, tí wọ́n gbéjà tànàbì. Wọ́n nígbàgbọ́ wípé ní àwọn náà ní tawhid. Tí wàhálà bá ṣẹlẹ̀ sí wọn, wọn ò ní pé nǹkan kan míì àyàfi Ọlọ́run Ọba. Ẹbọ ni wọ́n sì ń ṣe tẹ́lẹ̀, òòṣà ni wọ́n sì tẹ́lẹ̀. Àmọ́ gbà tí wàhálà ṣẹlẹ̀, wọn ò pé nǹkan míì, Ọlọ́run ni wọ́n pè. Wọn ò pé òòṣà wọn mọ́. Wọ́n wá ń fi ìgbàgbọ́ tí mùsùlùmí ti ń kírun ti ń gbààwẹ̀ tó náà nígbàgbọ́ nípa Rabbul Alamin, alhamdulillahi Rabbil Alamin, wọ́n fi wá fi wé kèfèrí Quraysh. Ìyẹn ló mú kí wọ́n fi dìde, ká máa gbógun ti mùsùlùmí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ànábì tó gbógun ti tí Ọlọ́run rán níṣẹ́ fún 23 years, ọdún 23. Ogun tó jà wọ́n pín sọ́nà méjì. Àwọn kan bẹ Saraya, àwọn kan bẹ Gazawat. Gasu nìyí tó lídì, Saraya nìyí tó rán yàn lọ. Tàbá pa méjèèjì papọ̀, bí a 17 ní Gasu, 27 ọ̀nà ní Saraya. Méjèèjì yìí kò tí wọ 47 ọ̀nà 43 ni gbogbo 43 yìí kò sí kankan tó gbógun ti mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nínú rẹ̀. Defensive ni ó fi dáàbò bo. Àbí nígbà táwọn kèfèrí bá ń lé bí wọ́n bọ̀ wá bá ń jà, ṣé mùsùlùmí ó wá jòkólẹ̀ sílé yóò máa ran kàn pé ní Ọlọ́run bẹ níbẹ̀ yóò dáàbò bo wa? Ṣé mùsùlùmí ó dìde láti lọ lé dáàbò bora rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ní? Ọ̀tọ̀ kéèyàn jẹ́ sàlàfíyàn ọ̀tọ̀. Sálàf ni àwọn tó ṣẹ̀mí ní ọgọ́rùn ọdún, mùsùlùmí tó ṣẹ̀mí lọ́gọ́rùn ọdún mẹ́ta ní táàmù ní mùsọ́lá títí islamiyya ni mò ń sọ yìí o. Sálàf ni àwọn tó ṣẹ̀mí láàrin ọgọ́rùn ọdún mẹ́ta. Kéèyàn máa wá jẹ́ sàlàfíyàn, ìyẹn ni wípé ní ń ṣe bí àwọn ẹni tó ṣẹ̀mí láàrin ọgọ́rùn ọdún mẹ́ta tàkọ́kọ́. Mo fi sọ wípé ní mo wá challenge, mo wá pè wọ́n níjà pé kán bá wa sọ ṣé bídíà ni tẹ̀ksímù tawhid àbí kìí ṣe bídíà? Dásà ni tẹ̀ksímù tawhid, pípín tawhid sí mẹ́ta, sádádálẹ̀ ni àbí wọ́n gbé nǹkan tuntun wọnú ẹ̀sìn tánàbí ò mọ̀ sí àbí kìí ṣe bẹ́ẹ̀? Kán sọ fún wa. Tá a bá wá sọ àwọn tí wọ́n pọ̀ jù láyé nínú mùsùlùmí òun náà ni ahlus sunnah wal jamaa. Ànábì sì jẹ́ yọ wá pé ní la tajtami'u ummati ala dalalah.
àwọn èèyàn mi àwọn àlùmọ̀ mi wọn ò ní kójọ wọn ò ní pọ̀ lórí ọjọ́ ọ̀nà àánú. Wọ́n wá béèrè lọ́wọ́ wọn ṣé gbogbo 1.9 billion mùsùlùmí ayé yìí ṣé orí ọjọ́ ọ̀nà àánú láwà ẹ̀yin tẹ́ ìwájú bíi 10 million 5 million ẹ̀yin lọ́wọ́ mọ̀nà. Tá ànábì sì sọ fún wa sallallahu alaihi wasallam pé tó bá dìbẹ̀ yẹn tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ tí ìyàpẹ́ tó bá ṣẹlẹ̀ ànábì ní fa alaykum bil jamaa ibi tí àwọn jama bá dúró sí ibi tọ́pọ̀ ìfòyàn bá wà wọ́n lẹ́ni kẹwàá ẹ mọ́ lọ tí yín lọ́tọ̀ọ̀tọ̀ àwọn orí jama àwọn as-sawadu al-a'zam àwọn tán pọ̀jù tán wà lójú kan àwọn olówó pọ̀jù challenge lélẹ̀ mo fẹ́ ẹ dá mi lóhùn pẹ̀lú ẹ̀kọ́ torí ilẹ̀ yóò báwo lè lajú lẹ̀ nígbà tí professor kan jáde tó ní àwọn kèfèrí ní ẹ̀kọ́ àwọn kèfèrí ni wọ́n ti bọnú Islamic religious knowledge tí wọ́n fi ń ṣe sáà fáwọn ọmọ àwọn tí wọ́n sì ṣètò kọ̀ríkúlọ́ọ̀mù yìí àwọn àṣàyíra ni wọ́n nǹkan mẹ́rin gbogbo àwọn tán wà ní instance exam wọ́n mọ̀ ọmọ tí mo ń wí pé ní tán bá sọ pé ní mélòó ni àwọn sources àwọn ọ̀nà tán gbà sí ìdájọ́ ẹ̀sìn mẹ́rin ni wọ́n kà fún wọn mẹ́rin ni wọ́n fẹ́ yọ kúrò wọ́n fẹ́ yọ méjì kan yọ kìíyà gbogbo nǹkan ni wọ́n yọ tẹ́lẹ̀ bá sì ń wá ẹni tí ń parọ́ láyé irọ́ àwọn tí wọ́n gùn nínú tahrif tasyif yuharrifuna al-kalima an mawadi'i àwọn tí wọ́n máa ń ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n sọ iṣẹ́ àwọn ọwọ́ Yahudi ni tán bá lè sọ fún wa torí pé ní ọ̀pọ̀lọpọ̀ secondary schools wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó jẹ́ private secondary school lẹ́ni tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní tàwí di ẹlẹ́jẹ̀ yìí tán fi ibi títí ń bẹ̀rẹ̀ nìyẹn Saudi kí wọ́n tó lè sọ pé ní àwọn change àwọn fẹ́ mọ̀ review curriculum wọn in tó kó bá wọn láyé òsì kékeré so torí bẹ́ẹ̀ à ń fi àsìkò yìí a fi ń sọ fún wa àsìkò ìfìjárò ilmi láwàyí ìfìjárò ilmi mẹ́rin rẹ̀ wá káfí làákàyè àti tó wà nílẹ̀ nínú mímọ̀ káfí yẹ̀wò ẹni tí ò ní làákàyè ò lè dá sọ̀rọ̀ mímọ̀ eléyìí sọ̀rọ̀ àgbérùgbésọ̀ copy and paste no àgbọ́yé rẹ̀ nínú tọ́lọ̀ ń sọ yẹn in tí àṣàyíra fi jẹ tó fi ta gbogbo wọn yọ nìyẹn torí bẹ́ẹ̀ a máa retí torí pé ní èyí tá a ṣe níjẹta a fi dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni response ló ń fi ẹni láti máa fèsì lórí eléyìí tá a wí ló máa determine nǹkan bẹ́ńlẹ̀ púpọ̀ lórí wípé ní aláwọn gbogbo àwọn Asia gbogbo àwọn jamiatu ayé ẹ wò lápèjúwe náà ní Morocco àwọn jamiatu pọ̀ ní Morocco láwọn universities mọ́sí àbíwò ni wọ́n ń lò ní àwọn jamiatu Asia ní Morocco yẹn Ash'ari ni wọ́n wà ní Tunis wọ́n wà ní Jazair wọ́n wà ní Sudan wọ́n wà ní Libya wọ́n wà ní Iraq wọ́n wà ní Syria wọ́n wà káàkiri wáyé tó wájá gbogbo ẹni tó bá tí ìbá ti pé wọ́n fẹ́ dá wàhálà wọ́n fẹ́ dá fìtínà kalẹ̀ kí ló lè mú kí wọ́n dé lójijì kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ iṣẹ́ táwọn èèyàn ti ṣe ẹ̀yin mùsùlùmí mo fẹ́ kẹ́ ronú sọ̀rọ̀ yìí o eléyìí sọ̀rọ̀ ìpínlẹ̀ àwọn kan bá wọn jà a gbọ́dọ̀ sọ ẹ̀sáàdì tẹ́jì wa tùrọ́ọ̀sù wa ogún wa a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ dáàbòbò kí ló gún gbogbo àwọn mùsùlùmí ayé òun náà ni àṣàyírà òun náà ni Islam à ń pe àṣàyírà ní àṣàyírà ó kọ́ lásán pàṣẹ ni mọ́ní àjù àwọn sálàf ẹ gbàgbé ó kọ́ bí Málìkì ṣé ẹ̀sìn Málìkì là ń sìn ni àwọn táwọn tẹ̀lé Málìkì ní fíkùn sí ṣé ẹ̀sìn Málìkì là ń sìn ni ṣé nítorí pé Málìkì Ọlọ́run fi iṣẹ́ fíkùn yẹn sí ọ̀gágá rẹ̀ bẹ́ẹ̀ ni Ṣáfì Ọlọ́run fi Ṣáfì iṣẹ́ ẹ̀sìn ọ̀gágá rẹ̀ eléyìí Ṣáfì ni eléyìí Málìkì ni the same thing na gbé eléyìí àṣàyíra ni eléyìí Màtùrídíyà ni Ọlọ́run fi sí ọgọ́gán wọn ni gbogbo ayé gbogbo almost be 2 billion yẹn ló sì testify bẹ́ẹ̀ náà fi wà lórí ojú ọ̀nà bẹ́ẹ̀ níparí falyashhad thaqalani anni ash'ariyyu wassalamu alaikum warahmatullahi wabarakatuh.